ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àti alátìlẹyìn ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Imaamu Toliat Yunus Olùṣínà Ayílára nínú wọn kò máa dùn. Bẹ́ẹ̀ ni wọ́n fi ẹ̀hónú hàn lórí nǹkan tí wọ́n rí gẹ́gẹ́ bí àbùkù àti yẹ̀yẹ́ tí wọ́n ní wọ́n yẹ̀yẹ́ ọkùnrin náà ní ìgbà tí wọ́n ń ṣe aṣọ lójú mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Ìbàpọ̀n tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún Ìbàpọ̀n Central Mosque, èyí tí sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè Ọ̀yọ́ North nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, sẹ́nítọ̀ Abdulfatai Ọmọ́táyọ̀ Buhari tó kọ́ fún àwọn mùsùlùmí. Ọjọ́ Ẹtì ọjọ́ Friday tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún tá a wà yìí, 8 of November 2024, òní sẹ́nítọ̀ Abdulfatai Ọmọ́táyọ̀ Buhari ló pe àwọn èèyàn pàtàkì wá sí ìlú Ògbómọ̀ṣọ́ láti wá ṣe aṣọ lójú mọ́ṣáláṣí àpapọ̀ tó kọ́ fún àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́, tó sì jẹ́ pé igbákejì ààrẹ ìyún sẹ́nítọ̀ Kashim Shettima ló wá ṣe aṣọ lójú mọ́ṣáláṣí agbègbè Ìbàpọ̀n tó jẹ́ ibi tí wọ́n ti bí sẹ́nítọ̀ Abdulfatai Ọmọ́táyọ̀ Buhari. Yàtọ̀ sí sẹ́nítọ̀ Kashim Shettima, ọ̀pọ̀ àwọn èèyàn pàtàkì ló wà ń bẹ̀, ṣùgbọ́n ẹni tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé ó yẹ kó jẹ́ àlejò pàtàkì, ẹni tí yóò jẹ́ olùgbàlejò pàtàkì ọjọ́ náà, ìyún ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́, wọn máa pè síbi ayẹyẹ ńlá náà. Ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé bí wọ́n bá fẹ́ ṣe aṣọ lójú mọ́ṣáláṣí ńlá táwọn èèyàn pàtàkì sì ń bọ̀ káàkiri Nàìjíríà, ìmáàmù àgbà ló yẹ kó gbàlejò àwọn èèyàn. Òun ló sì tún yẹ kó wé láwàní fún àwọn ìmáàmù tí ó máa darí mọ́ṣáláṣí náà. Ṣùgbọ́n kàyéfì ló jẹ́ pé ọ̀tọ̀ ní ìmáàmù tó wé láwàní fáwọn ìmáàmù tí yóò máa ṣe àkóso mọ́ṣáláṣí Ìbàpọ̀n Central Mosque, tó sì jẹ́ pé ìmáàmù ọba ìyún Soun ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọgẹ̀ kẹta, òǹgàn kábíyèsí òní ọkùnrin náà, ìyún ìmáàmù kábíyèsí ìyẹn ìmáàmù Habib Ayílára, òun ló wà níbẹ̀ tó gba ojúṣe ìmáàmù Yunus Toliat Olùṣínà Ayílára ṣe. Yàtọ̀ sí igbákejì ààrẹ tó wà níbẹ̀, àwọn èèyàn pàtàkì tó tún wà níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí igbákejì ẹ̀ amòfin Abdulrahim Bayọ̀lá wà ṣojú fún, gómìnà ìpínlẹ̀ Kwara gómìnà Abdulrahman Abdulrazak, igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá sẹ́nẹ́tọ̀ Barau Jibrin, olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún tó kọjá sẹ́nẹ́tọ̀ Teslim Fọlárìn, Soun ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọgẹ̀ kẹta. Kábíyèsí náà wà lórí ìjókòó. Bẹ́ẹ̀ ni gbajúgbajà àgbà àfáà oníwàásù àgbáyé ni Sheikh Muideen Ajani Bello, òun ló ṣe wáàsí, òun ló sì kọ́kọ́ kírun Jímà àkọ́kọ́ nínú mọ́ṣáláṣí náà, ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí ìmáàmù Yunus Toliat Ayílára kó wá síbi ayẹyẹ ńlá ọ̀hún. Ṣùgbọ́n àwọn kan tó ń sọ pé ìmáàmù wà níbi tó ti ń kírun fún àwọn mùsùlùmí ní mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ní ìlú Ọjàgbó, ṣùgbọ́n táwọn tó mọ̀ sí ìṣẹ̀lẹ̀ náà jẹ́ kó di mọ̀ pé wọ́n mọ̀ọ́mọ̀ yọ ìmáàmù sẹ́yìn ni, nítorí wọ́n mọ̀ páàrin wọn àti Soun kò gún régé. Soun ló sì jẹ́ bàbá ọjọ́ náà. Bẹ́ẹ̀ ni sẹ́nẹ́tọ̀ Abdulfatai Buhari kò fẹ́ ṣe Soun láti lọ́ọ́ máa ṣàtìlẹ́yìn fún ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́.